ọmọ Ọ̀yọ́ ti rán ọmọ Ọ̀yọ́ lọ sẹ́wọ̀n. àṣé gbogbo ọ̀rọ̀ tí Alhaja Kaola tó máa ń sọ lórí ẹ̀rọ ayélujára àṣérọ́ ni, àṣé ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ ni. ẹ̀yin àgbààgbà mùsùlùmí ẹ wá àkọ́ṣe sọ̀rọ̀ yìí. Ọlọ́run gbọ́ òun fàlùkùránì búra ọgbógbó ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ èké ni o. ẹ má jẹ́ kí ìyá wa Kaola ẹ má jẹ́ kó lọ sẹ́wọ̀n. oníṣẹ̀ṣe òkè ń rán oníṣẹ̀ṣe ẹgbẹ́ lọ sẹ́wọ̀n. àwa mùsùlùmí à ń tú aṣọ ara wa síta, àwa mùsùlùmí ń rán mùsùlùmí ẹgbẹ́ lọ sẹ́wọ̀n. ìyá wa Kaola gbogbo kan tí bàbá Akéwùgbà Gold ní kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ wọṣọ búlù ẹ ṣe é. ṣé ẹ̀yin àgbààgbà òsínú ẹ̀sìn mùsùlùmí mọ́ ni? wọ́n kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn lọ́wọ́ nítorí pé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́. bàbá wa Akéwùgbà Gold abẹ yìí mo fi bíbélì búra gbogbo ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ irọ́ ni o, ọ̀rọ̀ èké ni o. aṣojú Oòduà tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí, ìkànnì tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá ní arugẹ. ẹ subscribe fún wa, ẹ bá wa tan notification button, ẹ comment, ẹ share, ẹ ṣe like gbogbo àwọn fọ́nrán wa. àkí lọ́pọ̀lọpọ̀ pé ẹ ṣe iná nìtọ́wọ́ yín, Ọlọ́run á máa bùkún àpò yín, àmín. lórí fọ́nrán kan àti awuyewuye ọ̀rọ̀ tó ń lọ kákàkiri lórí afẹ́fẹ́ láti àná lórí Alhaja Kaola àti bàbá wa yá Sheikh Akéwùgbà Gold, nítorí pé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí ẹni tó mọ̀ gbọ́ o. ká bá ti kẹ́ kámẹ́rà síwájú ká máa mọrú ọ̀rọ̀ tá a bá máa sọ. gbogbo nǹkan ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ tá a máa ń sọ ẹ jẹ́ kí ayé sọ o, ká máa sọ ọ̀rọ̀ ẹnu wa. lágbára Ọlọ́run ọba ọ̀rọ̀ tá a máa sọ tá a máa bára lẹ́wọ̀n bí irú ti ìyá wa Alhaja Kaola yìí ọlọ́mọdé ká sọ o. ṣé ẹ rí nǹkan kan tó dùn mí nínú ọ̀rọ̀ yìí ni pé àwa mùsùlùmí àti àwa kìrìsìtẹ́nì a máa ń fi nǹkan kan búra tí ò dáa púpọ̀. a ní Ọlọ́run gbọ́ òun fàlùkùránì búra ọgbógbó ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ èké ni o, ọ̀rọ̀ irọ́ ni o. mo fi bíbélì búra gbogbo ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ irọ́ ni o, ọ̀rọ̀ èké ni o. nítorí pé téèyàn bá fẹ́ búra ló máa ní pé Ọlọ́run ń gbọ́, Jésù ń gbọ́, mo fi ànábì Muhammad búra. àṣé gbogbo ọ̀rọ̀ tí Alhaja Kaola tó máa ń sọ lórí ẹ̀rọ ayélujára àṣérọ́ ni, àṣé ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ ni. bàbá wa Akéwùgbà Gold wọ́n wá ní pé ká ẹ ṣe nǹkan kan mẹ́rin kan ẹ ò lè ṣe é. ẹ wò ó nísìnyí, ẹ wo fọ́nrán tí mo fi wọ̀n wá yìí, ọkọ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ìyá Kaola Alhaja Kaola wọn kò sí wọn lọ́wọ́. lágbára Ọlọ́run ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kò ní yẹ ẹ̀mí àti yín o. ẹ̀yin tẹ́ ń wò mí nílé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kò ní ràn ọmọ wa o, kò ní yẹ ọmọ wa o, kò ní yẹ ọkọ wa, bẹ́ẹ̀ ni kò ní yẹ aya wa. ọ̀rọ̀ yìí ẹ̀kọ́ tí ó pọ̀ ni ó kọ̀yàn. àwọn Yorùbá máa pòwe pé bẹ́ẹ̀ni kan bá ṣubú a máa kọ́ ẹnìkan lọ́gbọ́n, bẹ́ẹ̀ni kan bá kọsẹ̀ a sì máa kọ́ ẹnìkan lọ́gbọ́n pé wólẹ̀ dáadáa o, kòtò wà ń bẹ̀. bẹ́ẹ̀ni kan bá tẹ̀ yẹ̀nú pọ̀tọ̀pọ̀tọ̀ á ní ó yàwó dáadáa o, ẹrọ̀fọ̀ wà ń bẹ̀. lágbára Ọlọ́run bá ẹrọ̀fọ̀ ní yọ̀ wá o. irú nǹkan tí ìyá Kaola tí wọ́n kó sí kò sẹ́ni tí ò lè kó sí, kò sẹ́ni tí ò lè kó sí. torí pé àwọn àgbàlagbà máa pòwe pé ẹni tó kó sí kòtò ó kọ́ àwọn ará ìtókù ní ọgbọ́n. nǹkan tó wá dùn mí lórí ọ̀rọ̀ yìí gangan ni pé ìyá Kaola àti bàbá wa Akéwùgbà Gold ọmọ ìlú kan náà ni wọ́n. ká wá gbọ́ pé ọmọ ìlú kan náà ó yẹ rán ọmọ ìlú ẹ̀ ní ẹ̀wọ̀n. ìyẹn àkọ́kọ́. ẹ̀yin àgbààgbà mùsùlùmí ẹ wá àkọ́ṣe sí ọ̀rọ̀ yìí. a bẹ̀ yín torí tọlọ́run ọba bàbá wa Akéwùgbà Gold a bẹ̀ yín, a fi Ọlọ́run ọba bẹ̀ yín, a fi ànábì Muhammad sallallahu alaihi wasallam a fi bẹ̀ yín. ẹ má jẹ́ kí ìyá wa Kaola ẹ má jẹ́ kó lọ sẹ́wọ̀n o. ọ̀dẹ̀ wọn lọ sẹ́wọ̀n, wọn ò lọ sẹ́wọ̀n, wọ́n sì gbé wọn lọ́nà, wọ́n kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn lọ́wọ́. nítorí pé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́. tó o bá sọ wọ́n àánú àwọn tó lè bẹ̀ẹ́ tú sọ́nà bíi mẹ́wàá ó wà. ìyá wa Kaola kẹ̀ní ìwọ̀n bá wá rí àánú gbà nílé ẹjọ́, ṣùgbọ́n wọ́n ti fẹnu jábọ́ sọ́wọ́n
adájọ́ àti àwọn agbẹjọ́rò láì mọ̀ pé agbẹjọ́rò bàbá wa Akéwùgbà Góòlù wọ́n ti ní kíkálẹ̀ fọ́nrán yẹn lọ́wọ́ tó yẹ pé òun náà fi takò wọ́n ní ilé ẹjọ́ pé olúwa mi ẹ má ṣe gba béèlì arábìnrin yìí. Adájọ́ wa béèrè lọ́wọ́ agbẹjọ́rò pé kí ló fà á, kí ni ẹ̀rí rẹ̀? Ó ní ẹ wo fọ́nrán yìí, ó sì fẹnu ṣátà ẹ̀yin adájọ́ àti àwa agbẹjọ́rò. Ọ̀rọ̀ yìí gangan ló kó bá ìyá Kaola nítorí pé wọn bá máa ti lé wá jẹ́jọ́ ni. Tó bá ti lé wá jẹ́jọ́ yẹn ọba náà yọjú ẹ̀ láàrin bàbá wa Akéwùgbà Góòlù láti ṣe bàbá Akéwùgbà Góòlù àgbẹ̀yìn. Ìyàwó Kaola gbogbo kan tí bàbá Akéwùgbà Góòlù ní kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ wọṣọ búlù ẹ ṣe bàbá Akéwùgbà Góòlù ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run. Ọmọ Ọ̀yọ́ ti rán ọmọ Ọ̀yọ́ lọ sẹ́wọ̀n. Àkọlé fọ́nrán yìí ni ọmọ Ọ̀yọ́ ti rán ọmọ Ọ̀yọ́ lọ sẹ́wọ̀n. Ìkọ́kọ́ tó wá bà mí nú jẹ́ jù pátápátá ni pé kábáníkàwò oníṣẹ̀ṣe ò kí ń rán oníṣẹ̀ṣe ẹgbẹ́ ẹ̀ lọ sẹ́wọ̀n. Oníṣẹ̀ṣe ò kí ń tú aṣọ ní ẹgbẹ́ rẹ̀ síta gbangba. Kí ni káwá ni wá sọ pé àwa mùsùlùmí à ń tú aṣọ ra wa síta. Àwa mùsùlùmí ń rán mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ lọ sẹ́wọ̀n. Àwa mùsùlùmí ń tú àṣírí àwa mùsùlùmí ẹgbẹ́ wa. Ẹ̀kọ́ ni eléyìí jẹ́ ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ súnmọ́ bí tí mùsùlùmí kan bá borúkọ yín jẹ́ ẹ gbìyànjú láti rán lọ sẹ́wọ̀n. Ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ súnmọ́ bí tí mùsùlùmí kan bá sọ̀rọ̀ ẹ̀sìn yín láì dá ẹ rán lọ sẹ́wọ̀n. Ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ súnmọ́ bí tí kìrìsìtẹ́nì kan bá sọ̀rọ̀ ègèsì ẹ̀sìn yín tàbí òòṣà yín tó bá fẹnu ṣátá ẹ̀ tó fẹnu bàjẹ́ ẹ rán lọ sẹ́wọ̀n. Ẹnikẹ́ni tó bá fẹnu ṣátá àwọn oníṣẹ̀ṣe kọ́ wọn oníṣẹ̀ṣe kó wọn lọ sẹ́wọ̀n nítorí pé àti wò ní sí pé ayé tàwa ní sí ni pé any mistake báyìí kárí wọn àlẹ́ sẹ́wọ̀n ni. Èrè kí ni a fẹ́ gbà nínú kíkáyé kẹ́nìkan kó bàjẹ́ ẹni tó dẹ̀ wọ́n lọ sẹ́wọ̀n rẹ̀ níyì tó jẹ́ ìyàwó Kaola kọ́ máa ṣọ́gbògbò ẹnu wọn tó bá ti kẹ́ kámẹ́rà síwájú báyìí kò sí ọ̀rọ̀ tí wọ́n lè sọ. Mo fi àlọ́bì mọ́ búra lẹ́ máa gbọ́, mo fi àlùkùránì búra lẹ́ máa gbọ́. Àṣé gbogbo ọ̀rọ̀ tẹ́fà àlùkùránì búra lé lórí ìyá Kaola irọ́ ni, ìbanilórúkọ jẹ́ ni. Wọ́n bá fẹ́ fi tí ẹfẹ́ fi sọ Akéwùgbà Góòlù lẹ́nu kọ́ lè máa sọ pé ọmọ Ọ̀yọ́ ó rán ọmọ Ọ̀yọ́ ẹgbẹ́ ẹ̀ lọ sí ẹ̀wọ̀n. Kí ni ká ti pè léyìí sí nínú ẹ̀sìn mùsùlùmí? Ṣé ẹ̀yin àgbààgbà ò sí nínú ẹ̀sìn mùsùlùmí mọ́ ni? Ṣé àwọn táàtù ò sí nínú ẹ̀sìn mùsùlùmí ni? Ká lè máa pe ara ṣàkíyèsí wípé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí kò dáa, ó lè gbẹ̀yìn síbi tí a ò fẹ́ nítorí pé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ láyé kò sẹ́ni tó mọ ibi tí ọ̀rọ̀ náà máa parí sí. A pè ń ṣàkíyèsí ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí ẹ má jẹ́ káwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe kí wọ́n máa ṣe sí ọyín. Ẹ má jẹ́ káwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe kó sọ pé Ọlọ́run ló mú yín. Ẹ má jẹ́ kí àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe kó máa fẹnu ṣátá yín. Wọ́n á ní Ọlọ́run ti yẹ̀yìn ra wọn síra wọn nínú ẹ̀sìn mùsùlùmí. Ṣe bí àwa ni wọ́n ṣe kíní kọ̀ọ̀kan wọn sí káwa mùsùlùmí náà àtàwa kìrìsìtẹ́nì náà ká lájókòó jẹ́ sọ́dọ̀ ká jókòó jẹ́ ká má ta sí àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe nítorí pé àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe náà wọn kì í ta sí wa àṣàṣì wọn kò ní ràn wá lágbára Ọlọ́run ọba. Àmín. Ẹ̀yin àgbààgbà mùsùlùmí ẹ ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yìí. Bàbá wa Akéwùgbà Góòlù abẹ̀yìn nítorí tọlọ́run ẹ foríjì ìyá Kaola tí ìyá Kaola bá ti ṣe gbogbo nǹkan tí ẹ ní kí wọ́n ṣe lágbára Ọlọ́run ọba. A ò ní fi aṣọ pọ́npẹ́ òkè ọba o. Ẹ má bá wọ àwọn fọ́nrán wa, ẹ máa tẹ̀lé wa, ẹ comment, ẹ share, ẹ sì like. Ire o.